wòlíì kan tún rán ẹpọ̀n wòlíì kan fọkó pògiri kí la bí kí ló ń sọ. olórí burúkú QT Julius tó máa mọ sàárè gbogbo ọmọ ẹ̀ tó máa mọ sàárè àwọn tó ń gbèjà tí àwọn tó ń gbèjà máa mọ sàárè ọmọ wọn. olórí burúkú QT Julius àtòun àtàwọn tó ń gbèjẹ àtàwọn tó náà ń gbèjà tí gbogbo wọn máa fọwọ́ wọn ìka wọn mẹ́wẹ̀ẹ̀wá tó máa fi sìnkú ọmọ tó máa gba lẹ́tà ikú ọmọ. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin tún ti jáde fún arákùnrin tí a mọ̀ sí Prophet Muyiwa Akọgun àti arábìnrin tí a mọ̀ sí Tóyìn Abraham. Ó ní ó máa make sure wípé àwọn méjèèjì wọn ò exist mọ́. ẹ̀yin èèyàn wa kí ló tún fàyà báyìí, ẹ jẹ́ ká gbọ́ èyí tó kù. oṣù yìí tó parí. It's a question. Ṣáwa la kọ́kọ́ lọ f'Akọgun. Ṣáwa la kọ́kọ́ lọ f'Akọgun. Ṣé ká máa wo Akọgun níran gbogbo àwọn olórí burúkú bàbá ọlọ́run gbígbẹ bí ìdí ìgbálẹ̀ tó ló ní tíátà lòun tẹ́lẹ̀ o. Ṣé ká wò wọ́n ràn? Wọ́n máa dún màá gùrù mọ́ wa. Èyí olórí burúkú tó ní ìlẹ̀kẹ̀ fàrè lọ́wọ́ òun, ìlẹ̀kẹ̀ fàrè lọ́rùn òun. Ṣé ká máa wò níran? Èèyàn mélòó lẹ ti pa báyìí? ẹ ń lo assassin tactics èmi tẹ́ ń bá fa ẹ lè jẹ èèyàn jókòó jẹ́jẹ́ kí lẹ lọ bá fún kí lẹ lọ bá fún ẹ tún máa wá lọ bá ẹ wá pọ̀ tẹ́ bá rí pé ní yóò sọ̀rọ̀ ẹ wá máa pọ̀ sí ẹ máa pọ̀ sí ẹ máa pọ̀ sí tẹ́ni ẹ bá wá mú tẹ́ni ẹ bá react ẹ wá mú reaction ẹni yẹn ẹ wá lọ máa fi tọrọ bára ebi ló máa pa yín kó ẹ máa fọwọ́ járí wọgbó ni. You be so jobless and arrest the victim for the criminals. You think people do not understand them? Àwọn Yorùbá ló máa wà lórí àléfà. Yorùbá máa ló wà lórí àléfà. Yorùbá ló máa wà ní àwọn key offices. So wọ́n máa arrest the victim fún criminal tó ń wá owó, criminal olè ọ̀lẹ, criminal olórí burúkú, criminal alákìsà, criminal onígbáná. Kaina o. Good morning. Ọmọọlá Aya Ọlá, good morning. Ẹ kojúmọ́. Good morning. Let's have tea. Àmín Ọlọ́run. Nídùmarè bá mi máa wà pẹ̀lú yín. Àmín Ọlọ́run. Owó ọ̀tá ò ní ká yín. Àmín Ọlọ́run. Àṣàṣì ọ̀tá ò ní ràn yín. Àmín Ọlọ́run. Èdè ọ̀tá ò ní mú yín. Àmín Ọlọ́run. Iwájú lọ́pàá ibi tí yín á máa rí sí. Àmín Ọlọ́run. Ẹ ní ilẹ̀ mọ́lẹ̀ o. Àmín Ọlọ́run. Ẹ ní tẹ́ni títà. Àmín Ọlọ́run. Ọlọ́run á bá mi dúpẹ́ fún yín. Ẹ pé ẹ ṣe ẹkú ìfẹ́ ẹ̀ ni. Ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà. It is well with Bá mi nífẹ̀ẹ́ àwọn ọmọ yín. It is well with you. Agbára Elédùmarè. Wọ́n ní ojúlẹ̀ darí Ọlọ́run ló rọ́kàn. Ọlọ́run rọ́kàn yín. Ó lè fi dá yín lọ́lá. Ọlọ́run tó ti wá dá yín lọ́lá ìwọ̀n ní padà lẹ́yìn yín. Àmín. Gbogbo iṣẹ́ ọwọ́ yín pátápátá tó lọ́run fi ń bless yín láti bàbá mi máa bless yín. Fararo mi ṣojú ẹ fararo mi. Ó ìfẹ́ ṣe Ó yá síwájú dé. Àwọn onírọ́rùn ẹ̀ fún. A nífẹ̀ẹ́ kó pàdé ara wa. Yes ma, ṣé tí lílé? Yeah. And you will love it. Kò sí ṣúgà bẹ́ẹ̀. Ó dùn, check it. Ẹ̀yin wa mo ti kí ni ṣúgà yìí máa Check jẹ́ it. ṣúgà. Àwọn lè máa ń ṣara lóore. Ó dùn. I told you. Tí olówó lélẹ̀. You love it. Ebi ò bọba. Good morning. Abo bọba rí. Aláyé mi bọba rí. Òbújòyè rí. Aláyé mi sọmọ àlè. Ó bú gọ́ọ̀mẹ̀ntì rí. Ọlọ́run ò jẹ́. Ó lọ bú olówó rí. Láyé. Ó bú olókìkí rí. Láyé. Wọ́n bá ti gbé fídíò ẹ̀ jáde. Kọ́ gbé jáde. Oh, please. Mo stand gidigba. Ní kọjá èmi yìí mẹ́sàn mi sọ̀rọ̀. Zim. So for you all you don't Zim, know, I'm a first. Hey, Zee, how are you? Ìwọ wá jí mi kó dá o. Kí n sùn dáadáa. Àwọn ilé Zim. Góòlù ọrùn.